Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lélùkọ tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, a dúpẹ́ fún àánú ńlá ńlá tí a rí gbà lọ́dọ̀ yín o. Tí ẹ jẹ́ ká tún rí ọjọ́ ẹtì àkọ́kọ́ nínú oṣù ìkẹrin. Gbogbo ìyìn àti ọlá ni fún orúkọ yín o, fún àánú ńlá ńlá tí ó gbé ayé wa ró. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ, èní ọjọ́ ẹtì ọjọ́ karùn-ún oṣù kẹrin. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé kí ni ìfàmì òróró yàn náà lè ṣe? Kí ni ìfàmì òróró yàn náà lè ṣe? A mú àkọ́sórí wa nínú ìwé Ìṣe àwọn Àpọ́stólì orí ìkẹwàá ẹsẹ̀ ìkejìdínlógójì. Ìṣe àwọn Àpọ́stólì orí ìkẹwàá ẹsẹ̀ ìkejìdínlógójì. Àní Jésù ti Násárẹ́tì, bí Ọlọ́run ti dá ẹ̀mí mímọ́ àti agbára lé e lórí, ẹni tí ó ń kiri ṣe oore, ó ń ṣe dídá ara gbogbo àwọn tí èṣù ń pọ́n lójú, nítorí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé àwọn onídàájọ́ orí ìkarùndógún ẹsẹ̀ ìkẹwàá títí di ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ìwé àwọn onídàájọ́ orí ìkarùndínlógún ẹsẹ̀ ìkẹwàá títí di ẹsẹ̀ ìkẹrìndínlógún. Àwọn ọkùnrin Júdà sì wí pé, nítorí kí ni ẹ̀yin ṣe gòkè tọ̀ wá wá o? Wọ́n sì dáhùn wípé láti dè Sámsónì ni àwa ṣe wá, láti ṣe sí i gẹ́gẹ́ bí òun ti ṣe sí wa. Nígbà náà ni ẹgbẹ̀rúndógún ọkùnrin Júdà sọ̀kalẹ̀ lọ sí pàlàpálá àpáta Étámù. Wọ́n sì wí fún Sámsónì pé, ìwọ kò mọ̀ pé àwọn Fílístínì ní ṣe aláṣẹ lórí wa? Kí ni èyí tí ìwọ ṣe sí wa yìí o? Òun sì wí fún wọn pé, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sí mi, bẹ́ẹ̀ ni èmi pàápàá ṣe sí wọn. Wọ́n sì wí fún un pé, àwa sọ̀kalẹ̀ wá láti dè ọ́ o, kí àwa kí ó lè fi ọ́ lé àwọn Fílístínì lọ́wọ́. Sámsónì sì wí fún wọn pé, ẹ búra fún mi pé ẹ̀yin tìkálára yín kì yóò pa mí. Wọ́n sì wí fún un pé, rárá o, dídè ni àwa yóò dè ọ́, a ó fi ọ́ lé wọn lọ́wọ́, ṣùgbọ́n ní ti pípa àwa kì yóò pa ọ́. Wọ́n sì fi okùn tútù méje dè é, wọ́n sì mú un gòkè láti ibi àpáta náà wá. Nígbà tí ó dé lẹ́yìn àwọn Fílístínì hó bò ó, ẹ̀mí Olúwa sì bà lé. Okùn tí ó sì wà ní apá rẹ̀ sì wá dàbí okùn ọ̀gbọ̀ tí ó jóná. Ìdè rẹ̀ sì tú kúrò ní ọwọ́ rẹ̀. Ó sì rí párí ẹ̀rẹ̀kẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ tútù kan. Ó sì na ọwọ́ rẹ̀, ó sì mú, ó sì fi pa ẹgbẹ̀rún ọkùnrin. Sámsónì sì wí pé, párí ẹ̀rẹ̀kẹ́ kan ni mo fi pa òkìtì kan, òkìtì méjì. Párí ẹ̀rẹ̀kẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ kan ni mo fi pa ẹgbẹ̀rún ọkùnrin. Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wáyé. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ẹtì. Ẹ̀rọ ìlọsọ jẹ́ ohun èlò lásán. A fi ìgbà tí a bá fi sínú iná. Nígbà tí a bá ti ẹ̀rọ ìlọsọ bọ iná, yóò di ohun tí yóò mú aṣọ kúnná. Ẹ̀rọ móhùnmáwòrán bákan náà, ó jẹ́ ohun èlò lásán tí a so wáyà mọ́. Nígbà tí kò bá sí nínú iná, ó kàn wà bẹ́ẹ̀ ni o, kò lè ṣe ohunkóhun. Ẹ̀wẹ̀, ní kété tí a bá fi sínú iná mọ̀nàmọ́ná, ìwọ yóò lè rí ohun tó ń ṣẹlẹ̀ ní ibòmíràn ní àgbáyé. Èyí ni bí ìfàmì òróró yàn ṣe ń ṣiṣẹ́. Ó máa ń sọ ohun lásán di ohun pàtàkì. Nínú ìwé onídàájọ́ orí ìkarùndógún ẹsẹ̀ ìkẹrìnlá títí di ẹsẹ̀ ìkarùndógún, nígbà tí wọ́n mú Sámsónì wá síwájú àwọn Fílístínì, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe àjọyọ̀, Bíbélì wípé ẹ̀mí Olúwa bà lé. Okùn tí ó wà ní apá rẹ̀ dàbí okùn ọ̀gbọ̀ tí ó ti jóná. Lẹ́yìn náà, ó mú párí ẹ̀rẹ̀kẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́. Ní kété tí párí ẹ̀rẹ̀kẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ náà bá ìfàmì òróró yàn náà tí ó bá a pàdé, ó di ohun ìjà fún ìparun ọ̀pọ̀lọpọ̀. Ìfàmì òróró yàn máa ń sọ ohun tí kò jẹ́ nǹkan di ohun kan ńlá. Iná mọ̀nàmọ́ná ní bó ṣe wà dání, iná mọ̀nàmọ́ná ní bó ṣe wà, ó lè má lè rí bẹ́ẹ̀ nítorí a ṣe òdiwọ̀n rẹ̀ kí a tó fà á sínú ilé rẹ̀. Ní ọ̀nà kan náà, iná ni ìfàmì òróró yàn o. Nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé àwọn ènìyàn, tí ẹ̀mí mímọ́
lé wọn ní yàrá òkè. Wọ́n lè rí ẹ̀là hán iná lórí ẹnì kọ̀ọ̀kan. Ìyàtọ̀ tó wà láàárín kẹ́tẹ́kẹ́tẹ́ ìyàtọ̀ tó wà láàárín kẹ̀kẹ́ àti ọ̀kadà ní iná. Ó lè rìn ní 100 kìlómítà lórí kẹ̀kẹ́ rẹ o nípa lílo agbára rẹ. Ṣùgbọ́n nígbà tí o bá rìn lórí 100 kìlómítà lórí kẹ̀kẹ́ rẹ nípa lílo agbára rẹ, nígbà tí o bá ṣe eléyìí tán, wàá lè ní láti dúró kí àwọn ènìyàn da omi lé ọ lórí. Ẹ̀wẹ̀, bí o bá wá tí o wà lórí ọ̀kadà, wàá ní ìrírí kan náà ní àkókò péréte àti láìsí wàhálà ni o. Ohun tí àmì òróró yàn lè ṣe nìyẹn. Nígbà tí o bá rí ènìyàn tí ń ṣe iṣẹ́ bí ìgbà tí àwọn ènìyàn 10 ń ṣe iṣẹ́ pọ̀, tí ó sì jẹ́ pé dípò kí ó rẹ̀, ó dúró digbí síbẹ̀ ni o. Ìfàmì òróró yàn ni ó jẹ́ kí ó yàtọ̀. Nítorí náà, nígbàkúgbà tí a bá fi àmì òróró yàn ọ́, ohun tí ò ń gbà ní agbára iná láti ṣe àwọn nǹkan tí agbára rẹ lásán kò lè ṣe. Ìfàmì òróró yàn kì í ṣe fún kìkì àwọn olùṣọ́ àgùntàn nìkan o. Dókítà tó ní àmì òróró yóò yanjú àwọn àìsàn tí àwọn dókítà akẹgbẹ́ rẹ̀ yòókù kò lè ṣe. Oníṣòwò tó ní ìfàmì òróró yàn yóò ṣe àṣeyọrí ju àwọn tí ó jẹ́ akẹgbẹ́ rẹ̀ lọ. Nígbà tí ìfàmì òróró yàn bá bà lé ọ, a fi agbára fún ọ láti ṣe ju ohun tí o lérò pé o lè ṣe lọ. Fún àpẹẹrẹ, ìfàmì òróró yàn mú Èlíṣà sáré ju kẹ̀kẹ́ Áhábù lọ. Ìwé àwọn ọba kìíní orí 18 ẹsẹ̀ 51. Olùfẹ́, mo lù ọ́ lọ́gọ ẹnu kí o máa wá ìfàmì òróró yàn Ọlọ́run. Yóò fún ọ ní ìsáré tètè tó lágbára, yóò sì yí ayé rẹ padà sí rere. Kókó ọ̀rọ̀: nígbà tí ìfàmì òróró yàn bá bà lé ọ, ìwọ yóò di ẹni ọ̀tọ̀. Ẹ jẹ́ kí a gba àwọn àdúrà wọ̀nyí. Ẹ jẹ́ sọ pé bàbá mi, dá ìfàmì òróró yàn ọ̀tún lé mi lórí. Ìfàmì òróró yàn tí yóò jẹ́ kí n ṣe ju àwọn akẹgbẹ́ mi lọ. Ìfàmì òróró yàn tí yóò fún mi ní oore ọ̀fẹ́ láti ṣe ju àwọn akẹgbẹ́ mi lọ, àti láti la ayé já, àti láti ní ipa ní ìran mi. Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi. Láìsí rẹ n kò lè ṣe ohunkóhun. Jẹ́ kí ìfàmì òróró yàn rẹ kí ó máa ṣàn nínú ayé mi, kí ó máa ṣàn nínú mi. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ajá tó bá lẹ́ni lẹ́yìn á pọ̀ bọ. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi o. Nígbà tí a máa pàdé ní ọ̀la, pàdé wa bí oyin. Ó dàbọ̀.